Ẹ kú ilé ẹ̀yin ará ilé. Mo sì kí yín káàbọ̀ sórí ìkànnì wa G.M.C Yoruba Pro TV. Lákọ̀ọ́kọ́, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa fọwọ́sowọ́pọ̀ lórí ìkànnì yìí. Ọwọ́ yín yóò máa ròkè láṣẹ Elédùmarè. A sì kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá kú ayẹyẹ ọdún òmìnira. Àṣèyí àṣàmọ́dún sẹ̀mí láṣẹ Elédùmarè. Orúkọ tèmi ò yí padà. Èmi ni arábìnrin Owóṣeni Ọdúnọlá Àbíkẹ́. A sọ ní ọdún tó kọjá wípé a ti parí àgbéyẹ̀wò ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú oríkì ìran Olúkòyí. Ní òní ni a ó bẹ̀rẹ̀ sí ní ṣe àgbéyẹ̀wò ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú oríkì ìran Olúfẹ. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ bọ́tìnì ìforúkọsílẹ̀ subscribe button. Ẹ fẹ́ràn, ẹ láìkì, kí ẹ sì bá wa dá sí ètò ìyún kọ́mẹ́ǹtì, kí ẹ sì bá wa tan ètò yìí káàkiri share. Ẹ ṣeun. Ìfẹ́ òye níbi ojúmọ́ ti ń mọ́ wá. Mo jó lẹ́rùn wá, mo kọ̀ di sáàfin. Mo jó lẹ́rùn wá o, mo kọ̀ di sáàfin. Mo ti gbẹ́jọ́ mi dọ́jà Ifẹ̀. Mo jó lẹ́rùn wá o. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ n dókè lọ́hùn. Wọ́n fi gbọ̀rọ̀ jọ kà wọ́n pegedé níbi ká ṣe solar installation kó lálàáfíà. Tẹ́lẹ̀ rò bí mò ń wí gan. Ades gadgets and technologies. Ọ̀gá ni master. Ẹ ṣe solar installation sílé àti ibi iṣẹ́ yín kẹ́dọ̀rẹ́ mọ́lẹ̀ 247 kẹ̀sì máa fi gbé ohun tẹ́ ẹ bá fẹ́. Kò sí àní-àní bẹ́ẹ̀ o. Bó bá ṣe mọ lóògùn wọn bẹ́ẹ̀ bá ṣe lówó sí làṣẹ gbádùn òyìnbó sí. Every solar installation you can patronize us anytime any day from anywhere. Kò síbi tí a ti lè pè wọ́n o. Wọ́n ṣe solar installation, CCTV installation, repair of computer system and printing machine. Kò wá tó síbẹ̀ o. Wọ́n tún ta àwọn solar accessories bíi panel, inverter, batteries àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún ta phone àti oríṣiríṣi phone accessories, laptop àti phone swapping. Gbogbo tẹ́ ẹ bá rà níbẹ̀ ló jẹ́ ojúlówó. Ilé-iṣẹ́ wọn wà ní odò ṣídà ní ìlú Oǹdó. Káàkiri àgbáyé lẹ́sìn lè pè wọ́n kọ́ bá yín ṣiṣẹ́. Ẹ pe engineer Ades sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08142576890. Lẹ́ẹ̀kan sí 08142576890 tàbí 09068798203. Ades gadgets and technologies, reliable, tested and trusted. Àbẹ̀fẹ́ ọ̀kímọdé o, mo tún ti wá fún wọlé iṣẹ́ kan sọ̀yà gbangba níta gbangba. Aqualet plumbing company, ibẹ̀ ló ti rí plumber tó gbámúṣé tí ò nílò fake materials fún sẹ́yìn tó mọṣẹ́ tó rí rẹ̀ pé tó sì dángájá pẹ̀lú òfin àwọn oníbàárà. No water no life. Òótọ́ nìyẹn kò sí rọ́ńbẹ́. Tẹ́ bá fi mọ gbádùn omi tí ń wọlé gerege tí ń jáde gàràgà láì lẹ́jọ́ nú. Aqualet plumbing company ní ẹ pé they offer top quality plumbing solutions for home and workplaces, and they are professionals who deliver fast and reliable plumbing solutions for customer satisfaction every time. You can call them for complete home plumbing installation, house renovation plumbing, pipe repair àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ti ń wá bẹ́ẹ̀ sí máa pè wọ́n. Ẹ má làágùn jìnnà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp wọn rèé 09167420596 lẹ́ẹ̀kan sí 09167420596. Ẹ sì tún lè pè wọ́n tààràtà sórí direct call 08063969054 08063969054. Don't wait for small dick to become big problem. Call Aqualet Plumbing Company today. They are trusted by thousands of homeowners and they are fast, clean and affordable. Your call will be expected. Thank you. Ẹ káàbọ̀ padà. Kí ni ìtumọ̀ Olúfẹ gan-an? Ọ̀rọ̀ méjì ló wà nínú gbólóhùn yìí, Olú àti Ifẹ̀. Olú túmọ̀ sí olórí, Ifẹ̀ jẹ́ ìlú. A wá sọ gbólóhùn náà pọ̀ sí Olúfẹ. Èyí túmọ̀ sí olú Ilé Ifẹ̀, olórí tàbí olùdarí Ilé Ifẹ̀ tí a mọ̀ sí ọba. Nínú oríkì ìran Olúfẹ, wọ́n á máa kì wọ́n pé èmi ò nítorí onípèrèsé kú abìlà 16. Onípèrèsé túmọ̀ sí ìlà gọ̀m̀bọ̀ tàbí ìlà tápà àti ìlà àgàtú, tí ó sì tọ́ka sí wípé àwọn ìran Olúfẹ tí ó jẹ́ tọ̀bọ̀rọ̀ kì í fẹ́ ìyàwó tàbí ọkọ tí ó kọlà kọjá kẹ́kẹ́ sísá. Ìdí nìyí tí wọ́n fi ń kì wọ́n pé èmi ò nítorí onípèrèsé kú abìlà 16.
wọ́n á máa kì wọ́n pé arẹ̀kúdé ọmọ Oòduà. Kí ni à ń pè ní arẹ̀kú? Kí ni ìtumọ̀ ẹ̀kú gangan? Arẹ̀kú ni ẹni tí ó wọ aṣọ eégún níjọ́ tí wọ́n bá gbé eégún jáde. Ẹ̀kú ni aṣọ tí eégún máa ń wọ̀. Ìdí nìyí tí wọ́n fi máa ń kí wọ́n pé arẹ̀kúdé ọmọ Oòduà. Tí wọ́n bá ń kí oríkì ìran Olúfẹ lọ, wọ́n á máa ní èèpà òòṣà ó wuyì nílé àwọn bàbá wọn. Kí ni ohun tí à ń pè ní èèpà? Èèpà ni gbólóhùn tí àwọn abọ̀rìṣà tí wọ́n máa ń lò, pàápàá tí wọ́n bá ń bọ òrìṣà ní ilé òrìṣà. Wọ́n á tún máa kì wọ́n pé Olúfẹ ló làpọ́n, ọba ló ní sẹ́sẹ́ fún. Kí wá ni à ń pè ní àpọ́n? Kí ni ohun tí ó ń jẹ́ sẹ́sẹ́ fún? Àpọ́n ni àkún. Àkún ni àwọn ìlẹ̀kẹ̀ rógódógódó tí ó máa ń rí bí ọta ìbọn, ṣùgbọ́n pípọ́n ni ó sábà máa ń jẹ́. Kí ni ìtumọ̀ sẹ́sẹ́ fún? Sẹ́sẹ́ fún ni àwọn ìlẹ̀kẹ̀ bútúbútú tí ó funfun tí àwọn olódò máa ń fi sọ́wọ́, fi sẹ́sẹ̀, fi sọ́rùn tí wọ́n bá ń bọ Ọ̀ṣun lọ́wọ́. Tí wọ́n bá ń ki ìran Olúfẹ síwájú, wọ́n á máa ní àwọn lọmọ ológòṣé ọ̀nà ìlódì. Kí ni ìtumọ̀ ológòṣé? Ológòṣé ni orúkọ ìnagijẹ fún ìlàrí tí ó ń ṣọ́ ọ̀nà ní ẹnu ọ̀nà odi Ilé-Ifẹ̀. Wọ́n á máa kí ìran Olúfẹ pé àwọn lọmọ anítẹ̀ òjò. Kí ni ìtumọ̀ òjò? Tí wọ́n bá sọ̀rọ̀ nípa òjò nínú gbólóhùn yìí, ó túmọ̀ sí pé nígbà ogun, ọ̀ranyàn ni kí gbogbo géńdé ìlú ó jẹ́ ìpè balógun láti lọ jagun. Géńdé tí ó bá sápamọ́ tàbí tí ó bá yẹra, pípa ni wọ́n pa ní ààfin Olúfẹ. Wọ́n á máa kí ìran Olúfẹ pé àwọn lọmọ àjàtẹ́ yangíyangí. Kí ni ìtumọ̀ àjàtẹ́ yangíyangí? Ìtumọ̀ àjàtẹ́ yangíyangí ni pé àtẹ́ ni àwọn tí ó máa ń bọ òrìṣà máa ń jẹ nítorí pé iyọ̀ jẹ́ èèwọ̀ fún wọn. Wọ́n á máa kí ìran Olúfẹ báyìí pé ààfin fọ owó òjé náà ní. Kí ni ìtumọ̀ owó òjé? Gbólóhùn yìí túmọ̀ sí òrùka ẹ̀rẹ̀ tí wọ́n fi sí ọwọ́, tí oògùn burúkú náà sì wà níbi òrùka náà. Wọ́n á máa kì wọ́n pé àwọn lọmọ àbúrò ní jẹ ewé ògúnṣèrè. Kí wá ni à ń pè ní ewé ògúnṣèrè? Ògúnṣèrè ni igi kan tí àwọn ewé rẹ̀ rí gbògàdàgbògàdà, tí àwọn ewé kọ̀ọ̀kan igi náà sì dàbí ọwọ́ ènìyàn pẹ̀lú àwọn ọmọ ìka tí ó dá dúró. Àwọn ẹlòmíràn máa ń fi ewé ògúnṣèrè se ọbẹ̀. Wọ́n á tún máa kí ìran Olúfẹ báyìí pé wọ́n ó rìn lọ́wá, wọ́n ó lọ ìlákòkò ọmọ lọ́wọ́ ẹ̀dán. Kí wá ni à ń pè ní ọwá? Kí ni ìlákòkò? Kí ni ìtumọ̀ ẹ̀dán? Ọwá túmọ̀ sí ọ̀dẹ̀ tó lọ gbaláwu láàfin. Kí wá ni ìtumọ̀ ìlákòkò? Ìlákòkò jẹ́ ọgbà ààfin ọba ní àgbàlá, níbi tí igi àkòkò sábà máa ń pọ̀ gan-an nítorí ewé oyè ni ewé àkòkò. Wọ́n á máa kì wọ́n pé àdìmúlà, wọ́n á ní àpàlàdọ̀. Kí ni ìtumọ̀ àpàlàdọ̀? Kí ni ìtumọ̀ àpàlàdọ̀? Àpàlàdọ̀ túmọ̀ sí bí wọ́n ṣe máa ń pa ẹrú tí wọ́n sì máa ń la ẹ̀dọ̀ rẹ̀. Èyí túmọ̀ sí pé wọ́n máa ń pa ẹrú ní ìpakúpa. Ẹ ṣé gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátápátá, a kú ètò látàárọ̀. A ò ní rìn jù báyìí lọ lónìí lórí ètò yìí. Tí ó bá di ọdún tó ń bọ̀, a ó máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú oríkì ìran Olúfẹ. Ẹ má gbàgbé láti bá wa tẹ bọ́tìnì ìforúkọsílẹ̀ subscribe button, kí ẹ sì bá wa fẹ́ràn, láìkì, kí ẹ sì bá wa dá sí ètò, kọ́mẹ́ǹtì, kí ẹ sì bá wa tan ètò yìí káàkiri share. Ẹ ṣeun, a ó tún máa pàdé. Orúkọ tèmi ni arábìnrin Owóṣeni Ọdúnọlá Àbíkẹ́. Orúkọ olóòtú ètò yìí ni ọ̀gbẹ́ni Òtóbísẹ́ Sífẹ́lọ́s Òjùkò, tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Àbẹ̀fẹ́ Akéwì. Ẹ ṣeun, ó dàbọ̀.